ìjọba ti ṣàlàyé ìdí abájọ ipò ambassador lórí ọ̀rọ̀ ìrìnnà òfurufú tí wọ́n fún Kwam-Wan. ọ̀pọ̀ èèyàn ló ti fọ́nmú báyìí o. kí ló ṣẹlẹ̀? báwo lọ̀rọ̀ ṣe lọ? ẹ̀sùn mọ́bí yìí ẹ̀ wá gbọ́ o. ìjọba àpapọ̀ ti ṣàlàyé ìdí abájọ o. ipò aṣojú àwọn ẹ̀ṣọ́ elétò ààbò pápákọ̀ òfurufú tí wọ́n fún gbajúgbajà olórin fújì King Wasiu Ayinde Marshal tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Kwam-Wan o, látàrí fàákájà tó wáyé láàrin ìlú mọ̀ọ́ká akọrin náà àtàwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú Falujeti nílùú Àbújá. ní ọjọ́rú ọjọ́ 13 oṣù kẹjọ yìí ni mínísítà tó ń rí sí ètò ìrìnnà ọkọ̀ òfurufú ní Nàìjíríà Festus Keyamo ó sọ lójú òpó X rẹ̀ pé ìjọba yóò fún Kwam-Wan ní ipò aṣojú àwọn ẹ̀ṣọ́ elétò ààbò pápákọ̀ òfurufú. Keyamo sọ ọ̀rọ̀ yìí lẹ́yìn tó kéde wípé àjọ NCAA tó ń ṣàkóso ẹ̀ka ètò ìrìnnà ọkọ̀ òfurufú ní Nàìjíríà ti fagilé ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kan Kwam-Wan lọ́dọ̀ àwọn ọlọ́pàá o, torí ó hùwà pẹ̀lẹ́ bí ọmọlúàbí látìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. bákan náà ni mínísítà tún kéde pé àdínkù ti bá ìjìyà gbajúgbajà akọrin náà, èyí tí àjọ NCAA fi fòfin dè é tẹ́lẹ̀ wípé kò gbọ́dọ̀ wọ bàálù ní Nàìjíríà fún oṣù 6 gbáko. Keyamo ṣàlàyé pé ìjìyà náà ti dé sí oṣù kan péré báyìí nítorí bí Kwam-Wan ṣe hùwà pẹ̀lẹ́ tí ó sì tọrọ àforíjìn. mínísítà ọ̀hún sọ pé ọ̀pọ̀ àwọn alẹ́nilọ́rọ̀ láwùjọ ló bá Wasiu Ayinde bẹ̀bẹ̀ o lórí bí ó ṣe dúró síwájú bàálù Falujeti pé kò ní gbéra àyàfi tí wọ́n bá jẹ́ kí òun wọlé o. àmọ́ ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ yìí o, pàápàá jùlọ lórí ìtàkùn ayélujára. púpọ̀ nínú àwọn èèyàn yìí sọ pé ìjọba ń ṣègbè lẹ́yìn Kwam-Wan ni, lẹ́yìn tí ilé-ẹjọ́ ju Comfort Emerson tí fàákájà wáyé láàrin òun àtàwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú Ibom Air sí ẹ̀wọ̀n ní Kirikiri. ṣùgbọ́n Keyamo kéde pé ìjọba ti fagilé ẹ̀sùn tí wọ́n fi kan Comfort náà o, ó sì ti gba ìtúsílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n láti ọjọ́rú. nínú ọ̀rọ̀ rẹ̀, Keyamo ṣàlàyé wípé káàkiri àgbáyé ni wọ́n ti máa ń yan ẹni tó bá rú òfin sípò tí yóò fi máa ṣe ìlanilọ́yẹ̀ fáwọn aráàlú lórí nǹkan tó ṣe tí ó sì ti ronúpìwàdà lórí rẹ̀. èyí dàbí kí èèyàn máa ṣiṣẹ́ sin àwọn aráàlú náà ni, èyí tí ilé-ẹjọ́ máa ń sọ pé káwọn èèyàn kan ṣe. irúpò aṣojú báyìí kò lówó nínú o, iṣẹ́ ọ̀fẹ́ ni, àmọ́ òṣèlú náà nú wípé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà lérò pé ipò aṣojú ní í ṣe pẹ̀lú ọ́fíìsì ńláńlá àti oríṣiríṣi àjẹmọ́nú. èyí kò rí bẹ́ẹ̀ rárá o, ọ̀fẹ́ ni o. kì í ṣe ìgbà àkọ́kọ́ tírú nǹkan báyìí yóò ṣẹlẹ̀ ní Nàìjíríà nìyí o, kò sì ní jẹ́ ìgbà tí yóò ṣẹlẹ̀ kányìn náà nìyí. ìjọba tún fi ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí irú ipò báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ṣáájú o. eléyìí kì í ṣe ìgbà àkọ́kọ́ tíjọba yóò fún èèyàn nírú ipò báyìí ní Nàìjíríà. kódà ètò ń lọ lọ́wọ́ láti fún Comfort náà nípò. mínísítà tó ń rí sí ètò ìrìnnà ọkọ̀ òfurufú kò ṣàì fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn aláṣẹ iléeṣẹ́ ọkọ̀ òfurufú ń gbèrò láti yan Comfort Emerson náà sípò aṣojú èrò ọkọ̀ bàálù nítorí bí ó ti hùwà dáadáa tí ó sì mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi. bí àjọ tó ń rí sí ètò ìrìnnà ọkọ̀ òfurufú ṣe fẹ́ yan Kwam-Wan sípò aṣojú àwọn ẹ̀ṣọ́ pápákọ̀ òfurufú, làwọn aláṣẹ iléeṣẹ́ ọkọ̀ òfurufú náà fẹ́ yan Comfort sípò aṣojú èrò ọkọ̀ bàálù fún bí ó ti gba ẹjọ́ rẹ̀ lẹ́bi. ẹgbẹ́ àwọn aláṣẹ iléeṣẹ́ ọkọ̀ òfurufú yìí yóò kéde ohun tí wọ́n fẹ́ san gan-an fún Comfort o. Keyamo ló sọ bẹ́ẹ̀. ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa bá wa fẹ́ràn ìkànnì yìí o, ẹ máa bá wa pín ká, bẹ́ẹ̀ ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara.
Ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. Jígí Alára.